أجدهم أولئك قوم وما داير بسير طالوت عندهم بآيته تزكى أعين المؤمنين أكبر والله أكبر كما قال أولئك قوم أكبر والله يدادا أولئك قوم مشورين لوني بوبو ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ mi boríire wo ni mo ṣe أولئك قوم oríire pé mo rẹ́ ní bẹ̀mí níṣẹ́ أولئك قوم gbogbo ọmọdé tọ́lọ́mbà ṣe oore ńláńlá fún tí ó wá dá àwọn bàbá rẹ̀ mọ̀ tí ó dá àwọn àgbàlagbà mọ̀ tí rògbòlọ́ ti ṣoore fún wọn ò ní jíṣẹ́ wọn mọ́ lójú kan náà ni ó wà kò sì ní bọ́ síwájú mọ́. ìkọ̀kọ̀ mú bàbá wa já ní ẹ̀dáwò ẹni ó wí bẹ́ẹ̀ òun ni ò ní parẹ́. ìkọ̀kọ̀ mú. bàbá pè mí. èmi sì ti lé mi ò ní wá sí ìfìrí yìí mọ́. bẹ́ẹ̀ tí ń lọ tẹ́ ń bọ̀ ń kọ̀ dá o. torí pé níjọ́ ohun tá a máa wá ṣìbírí àwọn ará ṣìbírí 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 ẹni ọba wà níyẹn tó dáa tó fi wọnú ṣìbírí yóò máa rí nǹkan dáadáa bẹ̀rẹ̀. àmọ́ àwọn akẹ́ tí wọ́n pè mí ń jọ́ náà báyìí wọ́n ṣe. Bàbá yìí ti wá gbọ́ àìmọye ìyá máa pè mí wá lù yìí tí mi kì í wá mọ́. Bàbá wa rí i pé ta ni mo rí tí lọ́ọ́ fẹjọ́ ọ̀tẹ́sùn. Gbogbo gíga tẹ́tà bá lè wulẹ̀ kọ́ ga láyé tó ọba láwọn tí ó máa ṣe sáì fún ọ tó lólùgbọ́rọ̀ wàláhi sumabilahi òrèrè òun yóò padà bàjẹ́ lálẹ́. Àlọ́ ọ̀nbẹ gbogbo gíga tó lè ga láyé ọ̀wá láwọn tó máa tiẹ̀ máa tijú ọ̀làwọn tó máa bẹ̀rù ọ̀làwọn tó máa páyà pé lágbájá ò gbọdọ̀ gbọ́ o tó bá gbọ́ tọ́wọ́ rò pé gbogbo orí tọ́lọ́ ń ṣiṣẹ́ fún ọ ti ju everybody lọ oore parọ́ lọ́lọ́ ń ṣe fún ọ. Àlọ́ bàbá wa Jàníyàn Dáwò wà lọ́wọ́ bàbá mi àfáńlá. Bàbá wa Jàníyàn Dáwò bàbá wa Kọ́sì wọ́n lọ bá bàbá mi Sheikh Daud Alfalla Abdulmajid adamallahu dawlatahu wa hafizakumullahu wa ra'ahu. ọmọ yìí la fẹ́ pè é. fisiti bari ni máa jíde. àwọn sì ti rí tírísìsì pé kò ní wá. wáyé orí mà ti ń lọ bí ó sì wọ́n ti kọrin ní kọ́ọ̀nà dàrú dàrú fáyọ̀lá. Maulana Sheikh Daud Alfalla bàbá pè mí lórí fóònù. ìbùsùn wa ti kọrin ní. wọ́n ṣàdúrà fún mi bábíyàmá tó dáa tí ṣàdúrà fún ọmọ rẹ̀. Gbogbo abiyamọ tí kì í bá mọ ọmọ ọlọ́mọ tó jásí pọ̀ mọ tiẹ̀ nìkan ní mọ̀ọ́mọ̀ tí sábúrú fọmọ ọlọ́mọ yóò padà fojú sunkún ọmọ tiẹ̀ náà. bí o ṣe wọ́n ti. bàbá wa Fáńlá wa pè mí wọ́n ṣàdúrà bí àgbàlagbà tí í ṣe wọ́n á nítọ̀ mo sì fẹ́ bẹ̀ ọ́ níṣẹ́ kan bẹ́ẹ̀ ni ńlá kòrò lérí fóònù wa. Iṣẹ́ tí mo sì fẹ́ bẹ̀ ọ́ bàbá wàlí ọlọ́run kan tó bá fi mú bàbá Fáńlá pé yẹn ń wọlé ọlọ́run. wọlé ọlọ́run náà nù. àwọn ni wọ́n sáwá bá mi wípé àwọn ti ń pe nọ́mbà mi pé kọ́ọ̀lù mọ́. àwọn fẹ́ pè mí síbi báyìí ní. Tí ń dákun torí tọ́lọ́hún gbogbo tí ń bá ní jọ́nà kí ń bọ́ àwọn.
بأسوة قرني ìwọ́n ṣe anakumullah. بأسوة قرني mo ní bẹ́ẹ̀ ti wí wọn ó ti rí bẹ́ẹ̀ náà nù. بأسوة قرني gbogbo tí mo ní níjọ́ náà mo fagilé nílẹ̀ bí kankan àfi kí n dá yín lóhùn. بأسوة قرني gbogbo ọmọ tóun náà bá fẹ́ pàṣẹ ńgbà tó bá dàgbà báwọn àgbàlagbà bá pàṣẹ fún ọ lónìí tẹ̀ láṣẹ wọn tí wọn náà lè raṣẹ fà lọ́la nígbà tí wọn náà bá dàgbà. بأسوة قرني gbogbo ẹ̀kọ́ lówó كان owó داود kọ́ ló gbé mi wá gbà yìí. الفعلا mo ní bí àwọn afẹ̀rẹ̀gẹ̀dẹ̀ láwọn kẹ̀rẹ̀kẹ̀kẹ̀ بأسوة قرني láwọn òyì tí lónìí tí wọ́n ti máa da dọ́là. بأسوة tí wọ́n máa قرني dáàbò mi àti pọ́ǹsì tí wọ́n máa dáàbò mi àti بأسوة قرني mọ́nítọ̀ gbogbo ẹ̀dì mú ẹ̀fílẹ̀ àwọn tó ní wá àwọn tí wọ́n tó wa àwọn tí wọ́n bí wa fẹ́ lo iyì wa lónìí Allah wọ́n dé ìwọ̀n tó níyì lónìí táwọn tó bí orí iyì rẹ̀ lò mọ́ ó sì níyì rẹ̀ o. بأسوة قرني كان داود الفعلا bàbá ní kọ́lọ́ ń já jẹ́ pé ọ̀nà tí yẹn fi jẹ́ pé ni pé kọ́ bọ̀wọ̀ ẹni tí ń bẹ wájú كنت أناسا kọ́ bọ̀wọ̀ àwọn àgbàlagbà. كنت أناسا قبل صوتكم لي ṣebí bákan ni wọ́n ròyìn àwọn tó bí wa pẹ̀lú ìwà bákan ni wọ́n ròyìn ànábì pẹ̀lú wà ni wọ́n fi ń sọ fún gbogbo wa tá a wáyé yìí náà tá a ń ṣe hijira lónìí gbogbo hijira tá a bá fẹ́ ṣe a lè ṣe irú hijira tá ànábì ṣe mọ́ o. فوق النبيين في خلق وفي خلق sẹ́ni tí wọ́n ní kó wá rìn láti Mákà lọ Mádínà mọ́ lónìí o. فوق النبيين بعد الاستعاذة والبسملة والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والسابقون الأولون. ìjìlá tí mo fẹ́ kẹ́mi pẹ̀lú rẹ̀ ṣe lónìí òun ni mo fẹ́ kó kú òǹbí ìgbéraga. والسابقون الأولون من المهاجرين والأنصار. bó o bá fẹ́ wà nínú أعد لهم جنات تجري تحتها bó o bá fẹ́ wà nínú àwọn tọ́lọ́wọ́n kẹ́ tọ́lọ́wọ́n ṣàánú ìgbéraga tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bọ́ọ̀lì ń bẹ ìgbérajìyà ìgbérasẹ́lẹ̀ ni. وأعد لهم جنات تجري àwọn bá yóò ní ìgbéraga látòdìdí bí wọ́n wá lọ sọ́dọ̀ àfààní. تجري تحتها nítorí pé wọ́n fẹ́ pè mí ọmọ wọn. الأنهار. níbi tágbàlagbà mi ò ti lóríire tí ó dìnnà yẹn àgbàlagbà tó bá dìnnà yẹn oríire tiẹ̀ náà ọlọ́run ọba dìnnà yẹn. خالدين فيها أبدا ذلك الفوز العظيم. gbogbo àwa ọmọ kéwú tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá tá a máa kọ́ tá a máa ké tá a máa kọ́ tá a máa ké tá a fẹ́ sọ pé a máa ju àwọn tàná lọ ó kó parun ni o. فوق النبيين ó kó parun ni. في خلق وفي خلق. tọ́lọ́ ń bá ṣe fún ọ láyé àwọn kan ti ní ṣáájú rẹ lánàá kí wọ́n tó ní lónìí. في خلق. ó bá yẹ pé owó lónìí ni àwọn kan ti lówó yẹn lánàá wọ́n ní jágbajàgba owó yẹn lánàá kí wọ́n tó ní lónìí. wọn ò sí mọ́ wọ́n tó ní lónìí náà ò ní sí mọ́ ìjọba. في خلق وفي خلق. ipò tó wà ń bẹ̀ lónìí àwọn kan bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ lánàá ni wọ́n fi débẹ̀ lónìí wọ́n náà bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ jọ́kàn. ولم يدانوا في ẹni ọba yóò bọ́ ànábì dáadáa ò ní sàgbákọ̀. فوق النبيين. kí ló dé táwọn èèyàn bọ́ ànábì níṣìírí. فوق النبيين. ẹni ọba yóò bọ́ Muhammad yẹn dáadáa. fúnbọ̀ níṣìírí ọ bẹ̀rẹ̀ sí ni máa rí oore látòlé. فوق النبيين.
yẹn nìkan lè rí ìyókù Muhammad wọn dáadáa. في خلق وفي خلق ولم يدانوا في علمه. Ìgbéraga fi gbéraga lẹ̀. Wọ́n tó ń ṣe gbéraga, wọ́n tó ń yẹ àgbẹ̀ tó ń tọ̀. Ó ń ṣe. Ìdí rẹ̀ tó ń ṣe balabala bolobolo káàkiri. Ìsọ́ni mẹ́mẹ́ àti gbẹ́tí rùn. Kò calm down, kò bọ́ọ̀lẹ̀ ń bí kémi mọ̀ dáa yìí ń bolo ti dáa. إن التواضع من خصال المتقين. Mọ́tò kan ni mò ń lò tó ju mọ́tò tẹlòmíì lọ. Kó sí wọn padà fi bí ọbẹ̀. إن التواضع Owó orí ń bẹ̀ lọ́wọ́ rẹ̀. Tọ́ dáhùn àgbàlagbà màmá. من خصال المتقين وبه تقين. Iyì wo ipò wo ipò tó bọ́ lẹ̀ ń bẹ̀ ń jọkàn. Iyì tó lọ́wọ́ gba iyì lára rẹ̀ ń jọkàn. Bọ́ọ̀ bọ́ lẹ̀ ń bi iyì ní túláàsì. Kí ló dé táwọn elétò ń lọ tó ń bọ̀ báyìí? Ẹ̀yin ọ̀gbọ́ wà sí ni. Àṣẹ wà sí ẹ̀rí bí gàlàkì. إن التواضع من خصال المتقين وبه تقين. إلى الماء يرتقي. Ẹ bá lẹ́ni tí ń rìn káàkiri lójú agbo náà ìgbéraga náà ni. إن Ọ̀rọ̀ التواضع tó ju ọ̀rọ̀ náà là ń sọ ẹ̀, ọ̀rọ̀ náà là ń sọ. Ìṣèlú pé kí nǹkan tó máa rú kó máa lọ kó máa bọ̀ lẹ́yìn ìgbà tẹ́yà bá sọ̀rọ̀ náà. والكبرياء لربنا صفة به Àbí kí n máa lọ ní. وخصوصة Ẹni ọba Yorùbá ànábì ò ní parẹ́sẹ̀. فبالغا والتقي. Bí n bá rẹ̀ ní Yorùbá Muhammad yẹn dáadáa, màá fún mi ní kẹ̀kẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀. Muhammad 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 Muhammad. يا من عرفت Àfi tó يا من عرفت محمدا كامل. àfi kí n dún bàbá wa jà níyàn dáwọ́ kí n dún wọn nínú ẹlòmíràn ọmọ ní ìní wa. وجلاله Ìjárò ẹ̀mí ti wá mi wá kẹ̀mí wá mi wá mi wá. وجماله Bọ́ mo dẹ̀ tún wá mo tún fashion. Mi ò ṣe kọ̀lọ̀kọ̀lọ̀. وجماله Bọ́ọ̀ fi mọ kẹ́ ní mo fi fẹ́ kẹ́yìn náà kẹ́ gbé mi débẹ̀ kí mi náà gbé yín débẹ̀. Bó ti da baálẹ̀ tó ọmọ Yorùbá nẹ́bí òkò bó sí fún ọ. من عرفت محمدا Ọjọ́ wo ni mo tún fẹ́ wá sí jìbìrì nílẹ̀. محمدا بالكمال. وجلاله من عرفت محمدا 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 بجماله وجلاله وكماله وخصاله إمنا مكانك والسمان مصليا ومسلما أما سميك الناس جميل دومني عليه وعلي. àwa ọ̀dọ́ tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá ẹja kámù kápú tẹ́ḿpà kámù mi ní dédé mú wa. bọ́ ọ bá lọ sí àárín mágbàlagbà lọ́wọ́ ọ padà jáàmù ni. محمدا بالكمال. bọ́ ọ bá máa tẹ̀ sáwọn èèyàn bó ti wù ẹ́ máa tẹ̀ ọ padà tẹ ọ̀kadà níjọ́ kan tí wọ́n máa tọ́ sí ọ lára. وليسن البناء. ìgbéraga ẹja fílẹ̀ la tatakabbar kí ni mo wí ẹ̀yàn máa kéwú. لا تتكبر والكبرياء لربنا صفة به مخصوصة فتجنبا الهوى تقي. gbogbo ẹni tí bá ṣe gbéraga láyé yóò padà ṣòfò ni. والكبرياء لربنا صفة به. ìwọ tá à ń rí ẹ dáadáa tó jẹ́ pàdé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń rí ẹ lọ́tún tá à ń rí ẹ lósì torí pé wọ́n fi ọ́ ṣe kinní kan ní ṣe ògbé àgbo wa mọ́. والكبرياء
لربنا صفة به. torí kó wà ń bì kan tó ga jù ibo ló ga jù kò síbi tó ga jù ẹni ọba lápàlẹ́la tó níwà tó dáa ló ga jù níwà. والكبرياء ọkùnrin kan mo fẹ́ kẹ́ fi gbéraga lẹ́ o. لربنا صفة ọkùnrin kan bẹ́ ọba ní nínú ìlú rẹ̀ ọba tó wá jẹ́ yẹn ọba tó ní kankamba tó ní yàlàyà ìgbéraga máa wà wẹ̀yàn kéékèèké. والكبرياء a máa wò yẹn bí kọ́lọ́ dá yẹn. والكبرياء oore tọ́lọ́ ń ṣe fẹ́ lómi tẹ́ ẹ bá rí ẹ ṣe fóun ló dá gbogbo ayé ní ara ọ̀sán. والكبرياء لربنا صفة به مخصوصة kọ́lá yẹn mi báyìí. فتجنب واتقي. à ń sọ̀rọ̀ lọ́wọ́ wàlíyé ọlọ́run wọlé. إن التواضع mufti diyar fi biladi Ìlọrin. من خصال المتقين. bàbá rí yẹn àpọ̀lọpọ̀ bá rí Maulana Sheikh Suleiman Farouk al-Miskin billah. وبالتقي إلى المعالي يرتقي. وبالتقي إلى المعالي يرتقي. ẹ wà wọn afárá tí wọ́n wọlé yìí nínú táwọn wí náà nù ni. والكبرياء ẹ wò bọ́lọ̀ ti ṣe wọ́n bọ́lọ̀ ti fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ wọn. tọ́ba tún dọ́dọ̀ Maulana Sheikh Suleiman wọ́n tún dúró bí báwọn ọ̀jẹ̀ kankan ni. والكبرياء ẹ wá wà tàyèmáyé ọdún tí wọ́n ti ń bẹ pẹ̀lú Maulana al-Miskin billah. والكبرياء kádọ̀bálẹ̀ fárara kò ní á má ga. لربنا صفة به. àbátọ́ bá lómi nínú bóòdì tí í ṣe. لربنا صفة èyí tí ò lómi nínú náà ní máa pariwo. لربنا صفة به. kò sẹ́ni tí yóò fi kí tínú yóò dúdú ju Maulana al-Miskin billahi náà lọ. مخصوصة فتجنب النهار واتقي. calm down lérí oore tó lọ́n bá ṣe fún ẹ oore tí wọ́n yọ̀ sí lónìí ó sì ṣe bílíọ̀nsì rẹ̀ fáwọn kan lánàá tí wọ́n sí láyé òun mọ́. ọba tá a wí yìí tí n bá tún rí ẹ tó bá tún dìde máa ju máìkì lẹ̀. والكبرياء لربنا صفة به مخصوصة فتجنب واتقي. ọ̀dà á máa sọ̀rọ̀ náà tó bá dijọ́ mi. والكبرياء ọlọ́run wọlé anabi Muhammad kò má yìí nù ọwọ́ ńgbà tó wọlú aṣọ yìí kò má yìí nù. والكبرياء àwọn ndé fi làárọ̀ káàkiri ọ̀nà ṣe bí àgùntàn kì. ربنا صفة به. wà á dúdú bàálà tí bàbá yìí ṣe kí n tó lè dé àyè ìwọ́n tó máa wá nẹsẹ̀ kí lójú aago ọmọ tó kànú. ẹ̀yin ìyá wa tẹ wà ń bẹ Yorùbá náà káwọn ọmọ yóò sọ̀rọ̀ rẹ̀. kọ́ńkálùkù ọ̀pọ̀lẹ̀ níbi ìgbéraga. àwọn ọlọmọ bàbá. ṣé o musa èyí tó sọ òun kọ̀ọ̀kan. ọmọ bàbá ganan yẹ kó jókòó kó máa ń lọ bí kankan. farabalẹ̀ àwọn àmà àríwá ọmọ bàbá lára rẹ̀. nígbà táwa táyà sọ ọmọ bàbá nídìí tá a farabalẹ̀ tọmọ bàbá wa rìn káàkiri lójú àgbà. ọ̀yá dìde sókè kó Yorùbá Ànábì lẹ́ẹ̀mẹ́ta kiri o wọ́n lè ká sókè lẹ́ẹ̀mẹ́ta kó Yorùbá Ànábì lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀rí pé ó ní ìyàlá yẹ egun àlùbáríkà ara rẹ̀ ti pọ̀ jù ọ́ sì sàlùbáríkà ní ẹ̀ka lẹ́ni ẹni ọba kọlu ọ́ sàgbákò kí ó lè dáwọn èèyàn sàmì. owó kọ́mọ ní ogun wa máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá. ọ̀dà wọn lálùbáríkà sí i.
ntọ́lọ́ fẹ́ kó ṣe náà ni o. tó fẹ́ ṣe náà ni tí fi ṣe gbogbo tí ń ṣe. ó ti bàbá yìí ti já jù. ẹ̀yọ̀ bá ná Muhammad. ìjìrà wa lọ́dún yìí lọ́dọ̀ bàbá wa jà níyànjẹ́ wò ẹja kò bí gbéraga. gbogbo ẹni ó bá ní gbéraga ọ̀nà ọmọ dín fún ni ọ̀nà òní là fún ní gbéraga. ọba tá a wí yìí ọba tó gbó háyà ni a máa fojú wo àwọn èèyàn kéékèèké. fojú àwọn èèyàn kéékèèké èèyàn kan ọjọ́ lójú láyé. bí ọba báyà lọ́wọ́ ìrí èékánná ni tó wá bá wọn sọ̀rọ̀. ìmọ̀ ìra rẹ̀ bí bóun lọ́lọ́run. a máa wo gbogbo tọ́lọ́run bá dá a máa wò kéékèèké. a máa wo gbogbo èèyàn kéékèèké a máa wo èèyàn pé bí tí wọ́n lè jẹ́yàn láyé wa. àwọn ọ̀rọ̀ tó lé ní máa jáde lẹ́nu ẹ̀. ó dijọ́ kan ọba yìí ọba táwí ọba Buhari táwí. ṣé o dáadáa ló bá ní tó kú mẹ́ni pé ẹ̀la gbogbo káàkiri gbogbo ìlú. mo fẹ́ ká ṣe ọdún kan ọdún tí ò sírú rẹ̀ láyé tí ò sẹ́ni tó ṣe é ṣáájú tí ó sì tún ní sẹ́ni tí ó tún ṣe lẹ́yìn òun tá fẹ́ ṣe. ẹlẹ́kùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé gbogbo ń tọ́ ọba ń dánwò lónìí àwọn kan ti dábò háyà rẹ̀ wò ní látàná gbódò lónìí wọ́n tún dánwò lónìí wọ́n tún máa dánwò lẹ́yìn rẹ̀ ọba àwọn ọ̀gbà bẹ́ẹ̀. ànàná ọba táwí ó ní kọ́ńkálùkù olóògùn ẹ̀sìn tó dáa jù kọ́ńkálùkù náà wà lórí ẹ̀sìn kọ́ńkálùkù sì mú ìdà tó dáa lọ́wọ́ káwọn èèyàn máa wá gun ẹ̀sìn lọ báyìí ká máa gun ẹ̀sìn bọ̀ ká máa lọ ká máa bọ̀ ká máa fi ẹ̀sìn ká máa fi sáré irú bá ti máa ṣe nínú dọ́bà lọ́dọ̀ wa lọ rẹ̀. gbogbo olúwa pé gbogbo ayé pé àwọn èèyàn wá ń ṣe bẹ́ẹ̀ wọ́n gun ẹ̀sìn lọ gun ẹ̀sìn lọ ẹtí gbóra nkúmi gbóra nkúmi bẹ́ẹ̀ ni ọba ó ti wọ aṣọ dérí 20. ní ààfin kò pẹ́ sígbà tá a wí ẹnìkan náà bá gbé ẹ̀sìn tiẹ̀ náà dé ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀tí jù aṣọ ń tọ̀ wọ́n lọ́dọ̀tí jù. kò tiẹ̀ ṣe é rí mọ́ọ̀yàn bó ti múra tó wà lórí ẹ̀sìn ọba dé pálásì ọba àwọn èèyàn kan wọ́n fẹ́ bọ́ onírú ẹ̀sìn tiẹ̀ yìí náà tún ṣe dé ibi báyìí àwọn VIP èèyàn ló wà níbí. wúbẹ̀ dáadáa o bọ́ọ̀lù ẹ̀sìn tiẹ̀ náà tún ṣe dé bí ó ní kábíyèsí mo fẹ́ rí. làwọn yẹn máa ń fèrè gbára wọn bí ẹni tó gbé bí márùwá lọ síbi aṣọ rọ̀ọ̀kì bó ti rí jọ náà nìyẹn. ẹ̀rọ bá sọ bí márùwá o bí ọba rọra gan yọ búlò kó tó débẹ̀. wọ́n ní wọ́n fẹ́ rí kábíyèsí ó ní mo fẹ́ rí kábíyèsí ẹ lọ sọ fún kábíyèsí nínú ilé pé ó lálejò pàtàkì. bẹ́ẹ̀ fasada ìzà fasada. lónìí tí kábíyèsí ń ṣe ọdún tí ò ṣerú ẹ̀ rí. àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ fún tí wọn ò ṣerú rẹ̀ rí lánàá tí wọn ò tuntun ní ṣerú ọdún yìí ó ní gbogbo èèyàn bí káàkiri ní tí kábíyèsí ń dunnú nínú ilé wọn ni wọ́n fẹ́ rí kábíyèsí ó ní ẹ lọ sọ fún kábíyèsí yìí àlejò pàtàkì ń bẹ níta tó fẹ́ rí. yóò azọ́mọ̀ fi dunya bífọ́dé sọ́la yìí. ọba wọlé lọ bá kábíyèsí lóòótọ́ bí mi ní mi ò retí àlejò kankan tayọ àwọn olówó àwọn bíi tèmi sọmọ kébí wọn náà ti máa ṣẹnu àwọn pàdé rẹ lánàá gbó olówó lónìí oúnjẹ wọn pé pàdé ẹ lọlẹ ntí wọn ṣe tó fi rówó agbára kan ló fi lówó agbára kan ló fi débi ipò tó wà. ti dunya. pàdé rẹ lọlẹ mọ ìgbéraga ní máa jẹ wọn pé pàdé rẹ lọlẹ ọmọ wàwé yẹn kéékèèké báyìí torí pọ̀ wà nù mọ́tò tí ó padà ní kó sí tí ò ní táyà.
mu'azzam fi dunya. Ilé tí ó padà di sàárè ńjọ́ kan. Bi fadli salahi. Kábíyèsí ni ẹni kò wọlé mo fẹ́ wọlé tó ń béèrè ló ń béèrè. Ọba wọlé wa bá kábíyèsí. Sọlá al-mar'i. Kábíyèsí ni ìwọ ló ń wá mi. Tani wọ mẹ àǹtà tí lọ́wọ́ bá lọ máa fún yẹn kí èèyàn lọ́ọ́ bínú kù. Wàyí tó. Mẹ àǹtà mẹ. Ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀rẹ́tí àlejò àmọ́ àlejò téèyàn ẹ̀rẹ́tí náà ló dé wá báyìí. Wàyí tó. Ajitọ̀ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní irú àlejò ó ní anamalaku limot. Sallallahu alaihi wasallam. Àsàrà ìlú ló dé wá bọ̀ yóò sì pa ọ́ lóde tó ń dọ̀nù. Wàyí tó sọ̀rọ̀. Lẹ́ẹ̀kan náà tí kábíyèsí gbọ́ pé ọ̀pá àwọn olóníkẹ́ bóun ló ti rí kábíyèsí dákú báyìí ó gbàgbé sọdá sọ́dọ̀ Ọlọ́run. Sọlá al-mar'i. Ló bá jáde padà làwọn èèyàn wá wò pé ẹni tó ń wá kábíyèsí ká tiẹ̀ lọ. Bó lórí Ọlọ́run làlejò tí máa wọlé tí èé dágbére kó tó wọlé kò ní fún ọ ní sáì fóun bọ̀ kò sì ní sọ fún ọ fóun ti lọ. Ọlọ́run làlejò náà lónìí tó lóun ń dunnú tí ò sírù òun làwọn sọ fún pé irú rẹ̀ pọ̀ láyé máa bọ̀ wá sọ́dọ̀ Ọlọ́run káwọn tí wọn ò nígbéra tó lè ráyè sí. Ìfúnná làbọ̀ wáyé ń bímọ. المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم. Kọ́dà bá ìjìlá rẹ̀ tó fẹ́ ṣe lọ́dún yìí ìgbéraga ni ò tí ì jẹ́ kó bó sí fún ọ láti jẹ́ yìí. Sọ́mọ bó ti lówó kankan tẹ́lẹ̀ pákéjì rẹ̀ kan pọ̀ ni. Jannatin. Ìjọba rẹ̀ lómi tí ń bá ń bọ̀ ẹ́ ṣe bí gbogbo nǹkan ló ti ní ni bọ́ọ̀ bá ti lọ mú bọ̀ sọ́dọ̀ àwọn tí ó ṣàánú rẹ̀ ọkàn wo lọ tẹ́ bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ jannati tajri tahtaha al-anhar. Bọ́ọ̀ fẹ́ wà nínú àwọn tó lọ́n ṣàdúrà fún pé wọ́n máa wà nínú àánú Ọlọ́run ìgbéraga tí ń bẹ lọ́wọ́ rẹ̀ búlọ́ọ̀pù rẹ̀. Jannati. Bàbá bẹ́ẹ̀ ni jannatu tayé ń bẹ jannatu tọ̀run náà ń bẹ jannatu tayé ọmọ gbádùn dáadáa ọmọ wà òkè dáadáa jannatu tayé lónìí jannatu tọ̀run inú irú yẹn ń bẹ. Jannati. Ilé ẹ̀fọ́ yẹn ń bẹ. Jannati. Kódà gbogbo tọ̀ìtọ̀ì tó ń ṣe láyé tọ́mọ ní ẹ̀yẹ́ wo tó bá sẹ̀kan sùn kò sẹ́ẹ̀kan sùn lálùkìá. Jannati tajri tahtaha al-anhar. Jannatan wa harira jannatan wa harira orí ń fọ́ mi ò sí lálìjánnà o. Jannatan wa harira. Àwọn arígbòbò àbí bẹ́ẹ̀ kọ́ mo wí ni. Jannatan wa harira. Jannatan wa harira. Wa jazaahum bima sabaru. Jannatan wa harira. Bí wọn náà bá wí bẹ́ẹ̀ dáadáa máa ṣàtọ́ dáa jù lórí lálìjánnà. Fajazahum bima sabaru jannatan wa harira. Sórí láyé àwọn ọmọ tó wù ọ́ tó máa ń ṣe láyé o àwọn yálà ìyá àrùn wọn bẹ láti kíá wọn. Jannatan wa harira. Bàbá yẹn pé dúdú ló wù ọ́ kọ́ wọ́n sì gbé dúdú tọ̀ ní ẹni wá. Jannatan wa harira. Bàbá yẹn pé lẹ́pa lówù tó bá ti ṣe dáadáa láyé tó ọmọ ẹranjú kíbi ojú ewúro láyé wọ́n gbé lẹ́pa wá fún ọ tó jọmọ gbé ọ débẹ̀. Jannatan wa harira. Maksuratun fil khiyam. Allah. La haya'a fi din. Kò sí ti dùn nú ẹ̀sìn. Gbogbo nǹkan bá ṣe tó bá da ẹ̀san rẹ̀ láti jẹ́ńdà ọ̀pọ̀. Ó sì jẹ́ pé pupa ní pupa tí ò bóra pupa táyé ni wọ́n máa ń bóra. Pupa táyé ni wọ́n máa lo mékọ́ọ̀pù kò sí mékọ́ọ̀pù láti jẹ́ńdà. Àwọn àgbákù ọmọ. Fajazahum bima sabaru.
tí ó tún máa dìde. Dídí jẹjẹdíjẹdí. Gbogbo fáìfà láìfù wèrè tá a mú láyé àwọn yìí wọ́n bẹ̀yìn wá jẹ́ ni. Jannati tajri. Àwọn hundred àwọn millions alive. Ìbẹ̀ láti jẹ́ ní ẹ̀tọ́ máa mú tí ò ní fi ọ̀nà kan. Tajri tata'al-anharu. Wọ́n bá fẹ́ bí ọkọ̀ mẹ́wàá lọ kó ń yọ kan náà. Tata'al-anharu. Ọmọ tí a tẹ kan lè tẹ́ yẹn ni. Jannati. Àwọn ọkùnrin gidi àwọn náà ń sáyẹn nígbà. Jannati tajri tata'al-anharu. Khalidina fiha abadan. Lidhal fawzul azim. Gbogbo ẹni bá fẹ́ràn òṣì láyé àwọn ọmọ ṣàkùṣàkù ló máa rí nínú iná. Jannati. Bá fẹ́ràn òfófó púpọ̀ láyé àwọn ọmọ ṣàkùṣàkù ni. وأعد لهم. Wọ́n bá fẹ́ràn ìjàmbá láyé àwọn ọmọ ìjàmbá náà lọ́ máa pàdé láti jọ. وأعد لهم جنات Àwọn ọmọ تجري onídìí ń jẹ́sẹ̀ fẹ̀tẹ́rì. تحتها الأنهار Àpẹ́kùn làbá yé o. خالدين فيها أبدا. Ó sì wú ìtẹ́sí mi ò máa ń wí sí mi lẹ́nu. لذا الفوز العظيم. Salamu alayka ya habibi nur Allah Mustafa. Salamu alayka ya malami ya mahbuba asfiya. Salli wa sallim ya ilahi ala rasul Mustafa. Uhibuka qalbi daiman, uhibuka qalbi daiman. Mustafa, Al-Qada, Rabbi Sayyidullah, Ibya, Sallam wa sallam, Ilahi, ala Rasul Mustafa. Subhanallah, 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 Mustafa. سيرابك ليلا نادر صل وسلم يا إلهي على رسول المصطفى. اللهم صل على محمد. اللهم صل على Ibrahim Ilyas wọ́n lè wọ́n ló jura wọn lọ́bẹ̀ wọ́n wá ní ewé bàbá rẹ̀ tó nù àwọn méjèèjì. Ìjánu ẹsẹ̀ kì í ṣe déédéé ẹnu adìẹ. Muriduna murshiduna lillahi. Muriduna murshiduna lillahi.
ترى